ọ̀rọ̀ náà ti di woro sí woro. Àwọn ọmọ Sheikh Farouk Al-Miskin Billah Mufti Ìlọrin wọ́n ti fàbínú yọ o. Wọ́n ní gbogbo ẹni tó bá lérò pé òun lè máa lo àǹfààní láti máa yẹ̀yẹ́ Maulana Sheikh Farouk, àwọn ba ojú ẹ̀ jẹ́ o. Àwọn ò sì ní gbà ipò yòówù torí ọ̀wẹ́ nítorí ọjẹ́ àwọn ò fẹ́ mọ irú ẹni tí í ṣe o. Ọ̀rọ̀ náà gbóná janjan o. Kódà wọ́n ti dúró tán báyìí, wọ́n ní gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ ó ti yá, kò sí nǹkan kan báyìí o. Àwọn ò tiẹ̀ ní gbà. Kódà bí Sheikh Farouk bá wọn wí gan, àwọn ò ní gbà kí ẹnìkan dojú ọlá àfáà àwọn bolẹ̀. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ, ẹ gbọ́ tí arákùnrin náà sọ, ẹ gbọ́ táwọn ọmọ ilé kéwú náà sọ, ẹ gbọ́ bí wọ́n ṣe fara ya. Naam, kọ́lọ́mù dákun kí ó bá wa dúpẹ́ fún yín. Ìfẹ́ tí ẹ ní sí bàbá, Ọlọ́run yóò fi ìṣẹ̀san dáadáa fún yín. Àmín. Naam, ìdí tẹ́ ẹ̀ fi máa rí pé bóyá ọmọ kí bàbá Maulana Al-Miskin Billah Adamallahu hayatahu. Adamallahu hayatahu. Pé a máa ń bọ́ sórí social media láti máa hájámọ̀ àwọn tí wọ́n bá bú bàbá. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ bẹ́ẹ̀ pé Maulana wọn fẹ́ nínú tí Maulana yé ti jù láyé òun ni pé kéèyàn máa wípé èèyàn kan bú wọn, kéèyàn máa ṣáà máa sọ̀rọ̀ jákàjáká sọ́wọ́n àfà, torí pé ìjọ́ tí wọ́n bá parí áwọ̀ tí ń bẹ láàrin wọn, ibo ni wọ́n fẹ́ fojú sí gẹ́gẹ́ bí ọmọ kéwú. So nínú tí máa ń fa ìjákulẹ̀ fún ọmọ kéwú òun nìkan bẹ́ẹ̀ yẹn wà. Àmọ́ èyí tí mo tún fẹ́ sọ kún wọn, àdúrà náà ní í ṣe pé Ọlọ́run ilé àfà wa, Ọlọ́run dákun kó má jẹ́ kó bàjẹ́. Àmín. Gbogbo wọn ni tún ilé àfà wa lágége, Ọlọ́run dákun má jẹ́ ó dàrú o. Àmín. Má sì jí owó, má yẹ káyé náà kó dáwó láéláé. Àmín. Àmọ́ kí fídíò yìí gẹ́gẹ́ bí olùbèrè tí wọ́n béèrè, èyí tẹ́mi lè fi dáhùn ni pé fídíò yìí kó máa jẹ́ last warning fún gbogbo ẹni tí ó bá fẹ́ sá sí abẹ́ ọ̀rọ̀ yìí láti lè máa fi bú personality bàbá Maulana Al-Miskin Billah. Adamallahu hayatahu. Torí gẹ́gẹ́ bí ohun tẹ́sìn kọ́ wa, ẹ̀sìn ò kọ́ wa pé ká máa fa aṣọ ìjọmọlúàbí wa, ẹ̀sìn ò kọ́ wa ní pé ká máa fa ya. Al-Qur'anul Karim ba'da al-isti'aza wal basmala ó ní wala tabkasu nnasa ashiya'ahum. Ẹ má ṣe máa fa aṣọ ìjọmọlúàbí ya. Oore tọ́lọ́run ti ṣe fọ́mọlà kejì ẹ, ó sì fẹ́ kó dojúbolẹ̀. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. So kó wá máa jẹ́ last one fún gbogbo ẹni tó bá fẹ́ sá sí abẹ́ ọ̀rọ̀ yìí, ó náà fẹ́ ṣe dìfáwò fún bàbá Mudiru, yóò máa bú bàbá Maulana Al-Miskin Billah. A bọ́ bàbá Mudiru kó lára ẹ̀, a wá ṣe fadihatun fadiha, a ṣe fún ẹ, àánú ó dá sẹ̀ríà fún ẹ, a jáde a sọ̀rọ̀ ṣe, àbí ó sì sọ̀rọ̀ tán tó máa fi díjọ́ kejì ó balẹ̀ nínú ẹ̀wọ̀n, ó balẹ̀ lẹ́ni tí ó gbẹ̀wọ̀n tí ó gbẹ̀wọ̀n mú. So àbá Maulana Al-Miskin Billah lẹ́ẹ̀kan sí, Ọlọ́run dákun kó yẹ ká rí bàbá pẹ́, Ọlọ́run dákun ẹrú tí ó jẹjà òun ni kò ṣe wọ́n, gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí ń bẹ nínú Al-Qur'anul Karim tọ́lọ́run ní pé kataballahu la aglibanna ana wa rusuli. Bàbá Maulana Al-Miskin Billah àdéhùn tó ti ń bẹ nínú Kùránì tọ́lọ́run ṣe fáwọn ẹrú ẹ̀ ní pé tọ̀ gbogbo àwọn òjíṣẹ́ òun náà ni wọ́n máa borí. Bàbá Maulana Ọlọ́run jẹ́ borí. Àmín. Bàbá Mudigul Markaz Ọlọ́run dákun bá aṣọ wọn kọ́wọn náà borí ọ̀tá. Àmín. Ọ̀tá tí ń ṣe bí èèyàn tí ń ṣe bí olólùfẹ́ tí ń bẹ nínú, Ọlọ́run dákun bá tú àṣírí gbogbo wọn, kó bá gbé wọn ga. Àmín. Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wa rahmatullahi wa barakatuh.